Imagine ẹ̀yin ṣe fíìmù èèyàn kan ń taṣọ kí ni tìwọ tó ń ṣe fíìmù láti máa lọ compare ara ẹ àbí láti máa sọ̀kò sẹ́ni tó ń talẹ̀ tí ò bá sípò ti ṣánkú nínú ayé. Olórí burúkú ni Iyabo Ojo àtàwọn onítíátà tẹ́ bá rí pẹ̀lú ẹ̀ wọ́n jọ ń pa èèyàn ni. Èyí olórí burúkú Kamo Poverty school wo ló lọ? Iṣẹ́ ọwọ́ wo ni Kamo Poverty kọ́? Ayé Kamo Poverty worst now. Òkú Mohbad sì ní value ju ayé Iyabo Ojo àti Kamo Poverty lọ. Ẹ̀yin tèmi Lizzy Anjorin ó tẹ̀síwájú láti máa dráàgì arákùnrin tí a mọ̀ sí Kamo State àti Iyabo Ojo lórí ọ̀rọ̀ pé ó lọ ṣe collaboration pẹ̀lú Iyabo Ojo. Ìdí tí wọ́n fi ń dráàgì arákùnrin nìyí. Ẹ̀yin tèmi wàhálà ńlá ló ṣẹlẹ̀ báyìí. Ẹ jẹ́ ká gbọ́ látẹnu Yèyé Mẹ̀ṣọ́. Lizzy Anjorin yóò sọ ìdí tí òun fi ń dráàgì rẹ̀ nínú fọ́nrán yìí. Ẹ gbìyànjú láti wò láti bẹ̀rẹ̀ títí dé ìparí. Ṣé òkú Mohbad kò wà more valuable? Ṣé òkú Destiny Boy ṣé kò wà more valuable ju ìgbésí ayé Kamo Poverty lọ? Ṣé Kamo tí ò ní lárí? Èyí olórí burúkú tó ń wọ òdi police uniform. Comedy wo nìyẹn fẹ́ ṣe tírú èmi fẹ́ listen sí? Èyí tó wà lẹ́yà tí ò yá. Ó wà láàárọ̀ kò rọ̀ fún. Ọ̀sán ọ̀sán. Ọjọ́ alẹ́ oṣù ọ̀. Ṣé Kamo tí ò dáa fún nínú ayé? Ẹ lọ sí North, ẹ lọ sí Kano. Ẹ lọ sí gbogbo ilẹ̀ Haúsá. Àwọn èjì Kamo wọ́n wà ní police, wọ́n wà ní police academy. Wọ́n wà ní army academy. Ìwọ̀nba orí burúkú tí ìyá ẹ̀ ṣe láti bẹ̀rẹ̀ ọjọ́ ìyá ẹ̀ lẹ́ṣẹ̀ rí tó ń wọ òdi police uniform. Olórí burúkú tó wà talentless. Ọmọ òfò, ọmọ ọ̀bànújẹ́, ọmọ ẹ̀sìn, ọmọ tí ò dáa fún nínú ayé. Irú rògbòrùn. Wọ́n ní kí Iyabo Ojo wá jẹ́wọ́ ikú tó fi pa Mohbad. Ṣé Iyabo Ojo fọ́ọ̀jì dọ́kúmẹ́ǹtì àbí kò fọ́ọ̀jì dọ́kúmẹ́ǹtì? Kamo olórí burúkú tí ò ní lárí inú ayé. Ìwọ̀nba àgbà díẹ̀ ni wọ́n máa tó gbede. Wọ́n máa tó gbede ohun tó máa pàtì wà lára ẹ̀. Wọ́n máa tó fi wheelbarrow gbede fún donation. Donation. Ṣé bí ìgbà tí Iyabo Ojo ń fi òkú Mohbad gbowó kí ló sọ fún wa? Ó ní òkú gbogbo everybody ni. Ó ní ọmọ everybody ni Mohbad. Kí ló wá dé tí Mohbad wá jẹ́ òkú bàbá ẹ̀ nìkan ṣoṣo? Nígbà tẹ́ ẹ pa wọ́pọ̀ tẹ́ ẹ pa. Ẹ bá wa bèè lọ́wọ́ Kamo Poverty, Kamo abirùn, Kamo olórí burúkú, Kamo òfò, Kamo ẹ̀sìn, Kamo ẹni èpè, Kamo tí ìyá ẹ̀ ti ṣorí burúkú tí bàbá ẹ̀ ti ṣorí burúkú. Kamo tó jẹ́ pé ohun tí Iyabo Ojo ṣe fún bàbá Mohbad wọ́n máa ṣe fún Kamo fúnra ẹ̀ lórí ọmọ tó bá tara ẹ̀ jáde àti ìtàn bá gbé fún. Ẹ bèèrè lọ́wọ́ Kamo wípé when very dark man allege Iyabo Ojo, a local failed Yoruba actress, why they forged documents for Mohbad's wife? Is this supposed to be an answer? Is this supposed to be an answer? Is this funny? Does this really funny? Ìwà bí amọ tó bímọ tó fẹ́ kó gbókù ọmọ ẹ̀ wálé tó bímọ ọkùnrin tó fẹ́ jẹun ọmọ. Is this funny? Ṣé lè funny? Very dark man has alleged Iyabo Ojo to save the face of Yoruba people, to save the face of the Yoruba film industry. I think this is the right time for Iyabo Ojo to tell Nigerians what transpired between her and Mohbad. Ṣé lè funny ẹ̀yin èèyàn mi? Is this what we are expecting from Iyabo Ojo? Ẹ bèèrè lọ́wọ́ Kamo Poverty, ẹ bèèrè lọ́wọ́ olórí burúkú ẹ̀ wípé kí ló ti gbé ṣe láyé ẹ̀. Yàtọ̀ sí ọ̀gẹ́ àná tó dáṣọ sí lọ́rùn. Àwọn tó fi òròmọ ẹdìyẹ tá lọ́rẹ tó lórí burúkú náà ṣe bí ẹni tó gbé òkú tó lóun gbéyàwó. Ẹ bèèrè lọ́wọ́ Kamo Poverty,
pé kí ló ti achieve láyé ẹ̀. Because tí Kamo poverty bá ní talent, this is not the right time to water down a critical question that very dark man was asking.